ìṣẹ̀lẹ̀ àdìtàn wọn a máa gbẹ́yẹ̀ àrọ́bá ní bàbá àtàn ìṣẹ̀dálẹ̀ ará iwájú ẹ̀ súré èrò ẹ̀yìn ẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ òjò wọ́n dé ẹ̀ wá gbẹmí ẹ̀kọ́ lórùlé akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣarun abiwe nínú bí ẹyẹ afàkàṣù èdè bọ́ni yó ọ̀jìmì ṣèdè gbèdè mèdèrọ èdè bíi láàdẹ̀ Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa pàdé ìyàbìdún onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá ìtàn ìbílẹ̀ Yorùbá àwọn akọni Yorùbá àwọn ọdún ìbílẹ̀ Yorùbá àkàmẹ́nu làwọn àkóónú tí lákàtàbú ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́ ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ìkànnì yìí lẹ́ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kí èdè àṣà ìṣe àti ìran Yorùbá má dóhùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá tàtà ká lè máa lékún nímọ̀ àtòyé ó yá alákàṣù èdè máa dá kẹ̀kẹ́ lókè dábí ẹdun rọ̀ bí òwe aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìwí ò sì ní ṣe tiẹ̀ láṣẹ ìdùn. àṣẹ Ìdùmarè ǹjẹ́ níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa wò mí a kú dédé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí a kú bí gbogbo nǹkan ṣe ń lọ ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ bá ti ń wò mí láàárọ̀ ẹ kú ìyálẹ̀ta níbi tó bá ti jọ pọ́wọ́ ìyálẹ̀ta lẹ́yìn ń wò mí ẹ káàsán ẹ̀yin èèyàn ti wà ní apá àhín ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú gbogbo àsìkò lágbára Ọlọ́run yóò kúkú dáa ǹjẹ́ akíwa wa kú àbọ̀ sórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Olúwabùkọ́lá Adélékè yín náà ní alákàṣù èdè mo tún ti gbé débi tí èmi bàǹbà bẹ̀m̀bẹ̀ búmbúbúmbú lékété fún ìgbádùn yín náà ni lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀. ìṣẹ̀dálẹ̀ dòdò nídò. ǹjẹ́ ìbà lọ́wọ́ Olódùmarè Ọlọ́run tó lé èmi tá a fi ń jẹ́ èèyàn torí gbà tẹ́ èmi bẹ́nu wa là ń dá kékelúke là ń dá bí ẹdun là ń fi síwájú tá à ń fi sẹ́yìn bẹ́ẹ̀ èmi bá ti tán ẹ̀dá di kòròfo adúpẹ́ lọ́wọ́ ọba mi Olódùmarè tí ò tí ì gẹ́kẹ́ èmi ó tán nínú wa tí ò sọ wá di kòròfo tá a fi láǹfààní láti lè máa wọra wa ní wákàtí lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa pípí akó àsìkò yìí ẹ̀gbọ́n mi àtàtà ọ̀gá mi yìí Adéwẹ̀mí Àkànmú Ògìdá èdè láti ìlú Ògbómọ̀ṣọ́ mo ti rọ́wọ́ yín ẹ ti wà lórí ẹ̀gùn ẹ̀ ní jábọ́ ọkọ́kọ́ wa ò ní lọlẹ̀ láṣẹ Elédùmarè àti júbà Ọlọ́run àṣẹbá gbogbo àgbà bẹ́ẹ̀ ni mi ò fojú kẹ́rí àwọn sàráwù àti gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn wa torí wọ́n ní àdáṣe báyìí ní ìhun mọ́ ìbákan èyí ọmọ èèyàn. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ẹ mọ̀ wípé ọdẹ wa tó pẹ́ nígbú ọdẹ ó ní n tó ṣẹlẹ̀ ká lè bá apẹ́ran tó tóbi ni kó mọ̀ bá jẹ́ wípé ẹran lúẹ́lúẹ́ là á gbé wá bá yín lórí ètò tìyín lọ́nà ń ṣe kẹran wa ó lè bá jẹ́ kọ́yàwó lè jẹ́ òdù kó mọ̀ jẹ́ wípé ọmọ ọ̀yà là á pa wá bá yín lórí ètò òun ló jẹ́ ká pẹ́ nígbà tá a bá kó sí yàrá gbogbo ètò ọ̀hún gangan nísàn ọ̀rọ̀ tí mò ń sọ ayé yín dáadáa. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ọ̀kan pàtàkì lára àwọn akọni Yorùbá òun la fẹ́ gbé yẹ̀wò lórí ètò lọ́sàn-án tòní. ṣé ẹ mọ̀ wípé tí a bá ń pè èèyàn lákọni ó yẹ ká yan torí wọ́n ní àsọ̀rọ̀ yanrọ̀ ló pe lẹ́ǹpẹ́ àkọ́kọ́ tó nígbà wúwo jàwó lọ kò yan wípé igbá tútù ló wúwo ju àwo lọ tí a bá sọ̀rọ̀ nípa akọni kì í ṣe àwọn tó lọ sójú ogun nìkan bí à ń tọ́ka sí gẹ́gẹ́ bí akọni àmọ́ àwọn tí wọ́n la ipa rere àwọn tí wọ́n ṣe iṣẹ́ débi wípé nígbà tí àwọn gan kúrò láyé orúkọ wọn ò kúrò lẹ́nu ṣé ẹ mọ̀ wípé àwọn èèyàn kan wà tó ṣe wípé lójú ayé wọn báyìí kí wọn ó tó lọ ló kọ wọn tí máa lọ àmọ́ àwọn
àwọn tí wọ́n bá ṣe iṣẹ́ mánigbàgbé tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n fi wà ní ipò àwọn ẹni alọ́máṣe gbàgbé tó jẹ́ wípé bá a bá fẹ́ sọ̀rọ̀ méjì àbí mẹ́ta ní àbìkan lábala wọn kankan kò ṣeé ṣe ká mọ̀ dárúkọ wọn. Irú àwọn èèyàn yìí là ń tọ́ka sí gẹ́gẹ́ bí akọni. Akọni tí a ó wàá gbéyẹ̀wò lónìí, gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti rí ìfitónilétí tá a ṣe, tí ẹ bá ti láǹfààní láti mọ̀ díẹ̀ nípa àwọn iṣẹ́ tí bàbá yìí ti ṣe, ẹ̀yin náà gbà pẹ̀lú mi pé lóòótọ́ àti òdodo akọni ni wọ́n. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Akọni Yorùbá tí àwa ń sọ tí a ó sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni àgbà òǹkọ̀wé, ògbóǹtagí òǹkọ̀wé tí múṣemúṣe rẹ̀ dá múṣẹ́múṣẹ́, ọ̀kan pàtàkì tàbí kí n sọ wípé ọ̀kan gbòógì lára àwọn tó ṣiṣẹ́ àṣeélẹ̀ tí púpọ̀ nú àwa tá à ń ṣiṣẹ́ ìwádìí lóde òní tí à ń bó tá a padà ń bá tí a bá sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ìbílẹ̀ Yorùbá, àwọn náà là ń gbé yẹ̀wò lónìí. Ẹni òun ni C.L. Adeoye. Gbogbo wa ń pe C.L. Adeoye, C.L. Adeoye. Kí ni sí? Kí ni lí? Lí gan ni sí? Kí ni lí tí ń bẹ níwájú orúkọ bàbá yìí? Gbogbo ẹ̀ lágbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fún ìgbádùn yín. Torí bí a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó ṣiṣẹ́ akọni, ó yẹ kí a lè ṣàlàyé ká lè sọ̀rọ̀ nípa wọn kí àwọn tí wọ́n wà nínú ìran yìí àti àwọn ìran tí wọ́n ń bọ̀ kí wọ́n lè láǹfààní láti mọ̀ nípa ẹni yìí àti bí ẹni tí a mọ̀ sí onímọ̀ ìṣègùn òyìnbó bó ṣe wá di gbajúgbajà òǹkọ̀wé nípa àṣà àti ìṣe ìbílẹ̀ wa. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Christopher Láògún Adéoyè lórúkọ bàbá yìí gan ní kíkún. A bí bàbá Christopher Láògún Adéoyè ní ọjọ́ 12 oṣù kẹta ọdún 1926. Ọjọ́ 12 oṣù kẹta ọdún 1926. Ó ní onímọ̀ ìṣègùn òyìnbó àtàtà òǹkọ̀wé yìí Christopher Láògún Adéoyè kígbe mo wá sí ilé àsúdùnrin ní Arówómọlé èyún ní Òkè Ọba ní ìlú Ògbómọ̀ṣọ́. Agboolé yìí wà ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Ògbómọ̀ṣọ́. Agboolé àsúdùnrin ní Arówómọlé, agboolé àsúdùnrin ní Arówómọlé ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Orúkọ bàbá wọn ni Ògúnníyì Àjàmú Adéoyè, nígbà tí orúkọ ìyá wọn jẹ́ Ọ̀ṣúnníwé Àdùnní Adéoyè. Bàbá tí ó bí àgbà òǹkọ̀wé àti onímọ̀ ìṣègùn òyìnbó tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí, akọni Yorùbá àtàtà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí, wọ́n jẹ́ àgbẹ̀ aládàá ńlá. Ṣé ẹ mọ̀ wípé tí a bá sọ̀rọ̀ nípa àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀ ní ilẹ̀ Yorùbá, a ní àgbẹ̀ alárojẹ, a ní àgbẹ̀ aládàá ńlá, a ní àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ṣùgbọ́n tí bàbá Ògúnníyì Àjàmú, ó jẹ́ àgbẹ̀ aládàá ńlá tí ó jẹ́ wípé wọ́n gbajúmọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìgbà ayé wọn. Wọ́n gbajúmọ̀, wọ́n tún wá rí jájẹ yàtọ̀ sí pákó. Fún àǹfààní ẹ̀yin ògo rere tí ẹ bá láǹfààní láti máa wo ètò yìí, tí Yorùbá bá sọ wípé èèyàn rí jájẹ, kì í ṣe wípé ń já nǹkan jẹ àbí ń já fóòmù jẹ o, wípé ó ní owó lọ́wọ́. Wọ́n jẹ́ àgbẹ̀ tó rí ṣe, àgbẹ̀ tó ní owó lọ́wọ́ débi wípé wọ́n mọ̀ wọ́n jẹ́ gbajúmọ̀ láàrin ìlú ní ìgbà náà. Gẹ́gẹ́ bí àgbẹ̀ tó lówó lọ́wọ́ tó jẹ́ gbajúmọ̀ láàrin ìlú, wọ́n wá ní ọ̀rẹ́ kan
ọ̀rẹ́ yìí ló jẹ́ ọ̀mọ̀wé ọ̀rẹ́ wọn yìí ni ọ̀jọ̀gbọ́n ND Oyèmídé. ọ̀jọ̀gbọ́n Oyèmídé yìí ló wá rí wípé bàbá yìí oko wọn pọ̀ bẹ̀rẹ̀, wọ́n lówó lọ́wọ́, wọn lọ́kọ̀lẹ́, wọ́n ní ọkọ̀ tí wọ́n ń gùn, wọ́n ní nǹkan, ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí bàbá yìí ò ní, ó ní ìmọ̀ nípa ìwé. ọ̀jọ̀gbọ́n ND Oyèmídé wá wò wípé kì í kúkú ṣe wípé ọ̀dá owó táwọn àgbà pè láwo kóró kò dá yín, kò sí nǹkan tó yẹ kó ní kẹ́ ẹ má lè rán ọmọ yín lọ sí ilé ẹ̀kọ́, torí bí bàbá bá ń gbóko tọmọ náà tún ń gbóko, báwo ni wọ́n ó ṣe wá ní ìmọ̀ nípa àwọn àyípadà tí ń bá àwùjọ. ṣé ẹ sì mọ̀ wípé bí ìlú bá ti yí, gẹ́gẹ́ bí fún ẹni tó bá mọ nǹkan tó tọ́, ó yẹ kó mi ó padà náà ni. ìgbà tí ọ̀jọ̀gbọ́n ND Oyèmídé wá ṣàlàyé fún bàbá Ògúnníyì Àjàmú Adéoyè wípé pàtàkì ní ẹ̀kọ́ ìwé lásìkò yìí, ayé tí yí kúrò ní kí gbogbo ìlú ó máa ṣiṣẹ́ oko, bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ ṣiṣẹ́ oko gan tó bá ní ẹ̀kọ́ ìwé, á ní ọ̀nà tí yóò gbà ṣe tí á jẹ́ ìdẹ̀rùn fún òun pàápàá. yàtọ̀ sí èyí, ẹ̀kọ́ ìwé á tún jẹ́ kí ọmọ irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ó jẹ́ ẹni pàtàkì láwùjọ. ṣé ẹ mọ̀ bí a ti mẹ́nu bà pé ọ̀dá owó ọ̀dá bàbá yìí wọ́n ní owó bíi ìṣẹ̀kẹ̀rẹ̀ ni. àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà ní ìgbà náà tí wọ́n láǹfààní láti mọ bàbá Ògúnníyì Àjàmú Adéoyè, wọ́n jẹ́rìí sí wípé owó ń bẹ ńlẹ̀ ni, kì í ṣe wípé a ṣẹ̀ṣẹ̀ mọ dúró dìgbà tí kòkó ọdún bá tó so kí wọ́n tó mọ bí wọ́n ṣe tọ́jú ọmọ. irú eléyìí ti kúrò lọ́rọ̀ wọn. nígbà tí ọ̀jọ̀gbọ́n yìí wá bá wọn sọ̀rọ̀, àwọn náà ronú lé lórí pé púpọ̀ àwọn ọmọ tí wọ́n kúkú jẹ́ sàwáwù láògùn ní ìgbà náà, tọ́wọ́ àwọn òbí wọn gan ò tiẹ̀ gí sówó tó ti bàbá yìí, ní tí wọ́n ti ń gbọ́ nípa ẹ̀kọ́ ìwé ni wọ́n ti ń gbìyànjú láti máa rán àwọn ọmọ wọn lọ. eléyìí ló wá jẹ́ kí bàbá Ògúnníyì Àjàmú Adéoyè ló jẹ́ kí wọ́n gba ìmọ̀ràn tí ọ̀jọ̀gbọ́n ND Oyèmídé fún wọn, tí wọ́n sì mú ọmọ wọn Christopher Láògún Adéoyè tí wọ́n mú lọ sí ilé ẹ̀kọ́ láti kẹ́kọ̀ọ́. ṣé ẹ mọ̀ pé ní àsìkò tí à ń sọ yìí ọjọ́ ti pẹ́, ẹ má gbàgbé wípé ọdún 1926 gan ni àbí bàbá tí à ń sọ̀rọ̀ nípa wọn. nítorí ilé ẹ̀kọ́ girama, ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì tí wọ́n lọ, Oni Baptist Boys High School ní Abẹ́òkúta. ní ìgbà náà àwọn tí wọ́n bá jẹ́ àgbàlagbà wọ́n á mọ̀ wípé ẹ̀kọ́ ní ìgbà náà àwọn akẹ́kọ̀ọ́ máa ń gbé ilé ẹ̀kọ́ ni tí a mọ̀ sí boarding. tí ẹ bá sì wo ilé ẹ̀kọ́ tí à ń sọ nípa rẹ̀ pé òun ni onímọ̀ ìṣègùn òyìnbó Christopher Láògún Adéoyè lọ yìí, ẹ mọ̀ pé ibẹ̀ náà ni olórí orílẹ̀-èdè ní ìgbà kan bí ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́, ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì kan náà ni wọ́n jọ lọ, pẹ̀lú olóyè Moshood Káṣímáwo Abíọ́lá, ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì kan náà ni wọ́n jọ lọ, èyí ilé ẹ̀kọ́ Baptist Boys High School ní ìlú Abẹ́òkúta. mo kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí, alàgbà Rafiu Ọláwálé Akeem, èèyàn mi pàtàkì Adélékè Michael Adéníyì, bàbá mi yìí, bàbá mi àràbà ìrà Òṣogbo, bàbá mi àtàtà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn, mo dúpẹ́ bàbá mi. ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lójú òpó yìí. a gbé ètò yìí kalẹ̀ láti máa jẹ́ kí àwọn ìran yìí kí wọ́n mọ̀ nípa àwọn akíkanjú wa, àwọn tí wọ́n ti ṣiṣẹ́ àdélẹ̀ tí àwa ọ̀dọ́ òsì yìí tí à ń dé bá nípa àṣà àti ìṣe abínibí wa tí ṣe àṣà ìbílẹ̀ Yorùbá. ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. nígbà tí Christopher Láògún Adéoyè tó parí ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì rẹ̀ ní Baptist Boys High School lábẹ́òkúta, ó ṣiṣẹ́ díẹ̀ pẹ̀lú
ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé níbi tí wọ́n ti máa ń kọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n bá wá sí ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n náà láti máa kọ́ èdè Yorùbá. Láti ìgbà yìí ni CL Adeoye ti bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ sí èdè Yorùbá. Gbogbo bí ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé ṣe máa ń kọ́ àwọn òyìnbó yìí bẹ́ẹ̀ ni ó máa ń wù ú. Nígbà tó sì di wípé òun náà parí ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì rẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn díẹ̀díẹ̀. Àmọ́ a wá wò wípé ẹni tó ti nífẹ̀ẹ́ sí èdè Yorùbá tí a sọ wípé ó ń ṣiṣẹ́ olùkọ́ èdè Yorùbá ní ìgbà náà, báwo ló tún ṣe wá di oníṣègùn òyìnbó? Ìṣẹ̀dálẹ̀. Àṣẹ Èdùmàrè bàbá mi, mo ṣàmì àṣẹ sí ìwúre yín. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ túbọ̀ pẹ́ fún wa nínú àlàáfíà ara láṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ bàbá mi. Dòdò mi dò. Ní àsìkò tí Christopher Ọláògùn Adéoyè tí ó ń ṣiṣẹ́ yìí ni àìsàn kan wá dá bàbá rẹ̀ gúnlẹ̀. Àìsàn ọ̀hún wọ́n ròyìn pé ó le débi wípé gbogbo ilé ìwòsàn tí wọ́n ń gbé bàbá yìí dé, bí wọ́n ṣe ń gbìyànjú pàbó ni gbogbo ìgbìyànjú wọn ń já sí. Àìsàn ọ̀hún ò lọ, ṣe ló wá dàbíi pé alágídí láìsàn ọ̀hún wá dà kalẹ̀. Nígbà tí wọ́n wá sa gbogbo ipá wọn, gbogbo àwọn oníṣègùn tó wà nílẹ̀ ń bí tí wọ́n gbìyànjú tí wọn ò rí ṣe, ó ní wọ́n wá wò wípé owó kúkú ń bẹ, kìí ṣe wípé a sọ wípé àìsí owó ó ní ó fa wàhálà. Wọ́n wá kúkú mú bàbá yìí, wọ́n ránṣẹ́ lọ sí ìlú òyìnbó. Ó ní wọ́n wá ránṣẹ́ pé dókítà oníṣègùn òyìnbó láti ìlú òyìnbó láti wá tọ́jú bàbá yìí. Dókítà tó wá láti wá tọ́jú bàbá yìí ní ìgbà náà ó ní onímọ̀ ìṣègùn òyìnbó CL Black, Dr. CL Black. Nígbà tí onímọ̀ ìṣègùn òyìnbó yìí dé, ó tọ́jú bàbá òun, ara bàbá sì yá dáadáa. Ṣé ẹ mọ̀ wípé Yorùbá àṣà pàtàkì lára àṣà wa ni ìmoore. Yorùbá ka ẹni tá a ṣoore fún tí ò fi moore hàn sí ìgárá ọlọ́ṣà. Òun náà ṣe máa ń sọ wípé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ìgbà tó lọ́ṣà wọlé tó kó ni lẹ́rù lọ ni. Bàbá yìí náà wá gbìyànjú, bàbá Ògúnníyì Àjàmú náà wá gbìyànjú láti fi ìmoore wọn sí onímọ̀ ìṣègùn òyìnbó CL Black. Wọ́n fún onímọ̀ ìṣègùn òyìnbó yìí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi ìmoore hàn pé ọlá Ọlọ́run ọlá rẹ̀ ni ò jẹ́ káwọn ó bá ìsọ̀ ọ̀hún lọ. Gbogbo nǹkan tí wọ́n fún dókítà yìí ni dókítà yìí sọ wípé òun mọ iyì rẹ̀ nítòótọ́, àmọ́ lòun béèrè nǹkan tí ó ju gbogbo àwọn nǹkan tí wọ́n ń fún òun yìí lọ. Ǹjẹ́ kí wá ní nǹkan tí onímọ̀ ìṣègùn òyìnbó CL Black wá ń béèrè o? Ìṣẹ̀dálẹ̀. Dòdò mi dò. Ìṣẹ̀dálẹ̀. Dòdò mi dò. Ohun tí onímọ̀ ìṣègùn yìí béèrè ni wípé kí ó fi àyè gba ọmọ rẹ̀ Christopher Ọláògùn Adéoyè láti wá kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Nígbà tó ṣe wípé kì í ṣe pọ́wọ́ tí wọ́n fi rán wọn ní òsì. Onímọ̀ ìṣègùn òyìnbó yìí náà sì wá kíyèsí lásìkò ìgbà tó fi ń tọ́jú bàbá yìí wípé ara Christopher Ọláògùn Adéoyè ara rẹ̀ balẹ̀ dáadáa. Yàtọ̀ sí wípé ara rẹ̀ balẹ̀, ìwọ̀nba ìtakùrọ̀sọ tó ní pẹ̀lú ẹ̀, ó rí wípé ẹni tí orí rẹ̀ pé tí yóò lè wúlò dáadáa tó bá kọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ni. Nígbà tí wọ́n sì wá fi ọ̀rọ̀ wá ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà lẹ́nu wò, èyún Christopher Ọláògùn Adéoyè, wípé kí lèrò tiẹ̀ nípa nǹkan tẹ́ èbó ìbéèrè. Ṣé ẹ mọ̀ wípé a lè fi ipá mẹ́sìn lọ odò ni, a lè fi tipá fún lómi mu bí òwe ẹ̀yin àgbà tó ṣe bí òwe. Nígbà tí wọ́n wá fi ọ̀rọ̀ yìí lọ Christopher Ọláògùn Adéoyè náà, inú ẹ̀ dùn. Ó sọ fún wọn wípé
ọ̀rọ̀ gan dàbí ọ̀rọ̀ ẹni dàbí nídìí ògùn ni pé bínú ṣe rí òun lóbì yàn torí bóun ṣe rí bí dókítà yìí ṣe ń ṣiṣẹ́ ló wu òun wípé kóun náà lè jẹ́ ẹni tí a lapa láàrin ìlú ẹni tí a lè fi ìmọ̀ ẹ̀kọ́ tóun ní láti fi gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là pé ó wu òun láti kọ́ iṣẹ́ ìṣègùn òyìnbó báyìí ni Christopher Láògùn Adeoye ó ṣe di wípé ó lọ sí òkè òkun ní ọdún 1951 láti lọ kọ́ iṣẹ́ ìṣègùn òyìnbó. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ó kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó yìí ó sì pérégedé nígbà tí ó ti wá di onímọ̀ ìṣègùn òyìnbó ìyẹn tí a mọ̀ sí dókítọ̀ àmọ́ ní gbogbo àsìkò tó fi lọ sí ilẹ̀ òkèèrè yìí gbogbo ìwé tó mú dání ògédé ìwé Yorùbá ni ẹ mọ̀ wípé láti ìgbà tó ti wà ní ilé ẹ̀kọ́ tó ti parí ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì rẹ̀ tó ti ṣiṣẹ́ olùkọ́ni pẹ̀lú ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé òun láti sọ wípé ó ti nífẹ̀ẹ́ sí èdè Yorùbá nítorí náà nígbà tó ń lọ sí ìlú òyìnbó láti lọ kẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó gan ọ̀wọ́ àsìkò tí wọ́n bá fi ń kọ́ iṣẹ́ ló fi máa ń ka ìwé tó jẹ mọ́ ìṣègùn òyìnbó gbogbo àwọn àsìkò tí wọ́n bá ní ìsinmi ráńpẹ́ tí a mọ̀ sí break ògédé ìwé Yorùbá òun ló máa ń kà eléyìí wá jẹ́ kí ìmọ̀ rẹ̀ ó tún kún sí i ṣé ẹ mọ̀ wípé béèyàn bá ṣe ka ìwé nípa nǹkan sí i bẹ́ẹ̀ náà nìmọ̀ rẹ̀ ó ṣe máa kún sí i eléyìí wá jẹ́ kí ìmọ̀ sí Christopher Láògùn Adéoyè kó tún wá kún sí i nínú èdè Yorùbá àmọ́ nígbà tó wá di ọdún 1957 nǹkan kan ṣẹlẹ̀ mò ń bọ̀. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ní ọdún 1957 yìí wọ́n ṣe ìpàdé pàtàkì kan ní ìlú Ọ̀yọ́ ní ìgbà náà nínú eléyìí tí àwọn sàràkí láàrin ìlú àwọn èèyàn jàǹkànjàǹkàn láàrin ìlú tí wọ́n ti wá síbi ìpàdé náà láti jíròrò lórí ọ̀rọ̀ òmìnira ní ìgbà náà lára àwọn àlejò pàtàkì tí wọ́n wà níbi ìpàdé tó wáyé ní ọdún 1957 ní ìlú Ọ̀yọ́ ọ̀hún láti rí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ olóyè Ládòkè Samuel Ládòkè Akíntọ́lá àti Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí pẹ̀lú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ní ìgbà náà nígbà tí wọ́n ti wá ń ṣe ìpàdé yìí Christopher Láògùn Adéoyè ni wọ́n wá fún ní iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ṣíṣe àfihàn àwọn àlejò pàtàkì ṣé ẹ sì mọ̀ pé ní ìgbà náà gbogbo àwọn tí wọ́n bá kàwé wọ́n máa ń fẹ́ ṣe àfihàn kí wọ́n lè mọ̀ pé àkàwé fírìfìtì ni púpọ̀ nínú wọn ń sọ àmọ́ nígbà tí ó kan Christopher Láògùn Adéoyè láti ṣàfihàn àwọn àlejò pàtàkì ó pa èdè dà níbi ètò ọ̀hún ó ṣàmúlò ògidì èdè Yorùbá pẹ̀lú ṣé ẹ mọ̀ pé tí a bá fẹ́ fi èdè Yorùbá ṣe àfihàn èèyàn a ó ṣe àmúlò àwọn èdè àpọ́nlé àwọn ẹwà èdè tó wá ṣàmúlò láti fi ṣe àfihàn àwọn àlejò pàtàkì tó wà níbi ètò ọ̀hún ó wú gbogbo wọn lórí ó mú inú wọn dùn gan-an eléyìí ló wá jẹ́ kí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kí wọ́n wá pè é lẹ́yìn ètò tí wọ́n wá bá sọ̀rọ̀ tí wọ́n sì gbá wọlé wọ inú ẹgbẹ́ Yorùbá Research Association eléyìí ni àwọn ẹgbẹ́ tí ó ń ṣe ìwádìí nípa àwọn nǹkan tó ti farasin àwọn nǹkan tí púpọ̀ àwọn èèyàn ò mọ̀ nípa rẹ̀ mọ́ nípa àṣà Yorùbá Research Association nígbà tí wọ́n gbà wọnú ẹgbẹ́ yìí àwọn náà fara mọ́
láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí olùfẹ́ èdè Yorùbá. Ó sì ń tẹ̀síwájú láti máa bá iṣẹ́ tiwọn lọ gẹ́gẹ́ bí onímọ̀ ìṣègùn òyìnbó ní ilé ìwòsàn oríta mẹ́fà UCH Ìbàdàn ní ìgbà náà. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ẹnu iṣẹ́ ni bàbá yìí wà, Christopher Aláògùn Adeoye. Ẹnu iṣẹ́ rẹ̀ ló wà gẹ́gẹ́ bí onímọ̀ ìṣègùn òyìnbó tó ti wá rí nínú ìwé ìròyìn ní ọjọ́ kan wípé àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe ìwádìí nípa àṣà àtàwọn nǹkan àṣà ìbílẹ̀ Yorùbá tí púpọ̀ àwọn èèyàn ò mọ̀ nípa rẹ̀ mọ́ yìí, ìyẹn Yorùbá Research Association, wọ́n ṣe ìkéde, wọ́n wá èèyàn tí ó bá lè kọ ọ̀rọ̀ tó bá lè kọ ìtàn ní èdè Yorùbá tí ìtàn ọ̀hún tí ó sì ní ẹyọ ọ̀rọ̀ 1,700. Ìyẹn ni wípé tí ìtàn náà tí ó ní ọ̀rọ̀ tó tó 1,700 nínú. Nígbà tó rí ìkéde yìí, ó wò wípé òun ní ẹ̀bùn àtinúdá, òun gẹ́gẹ́ bí ẹni tó sì nífẹ̀ẹ́ èdè abínibí wa, òun lè ṣe iṣẹ́ yìí. Báyìí ló ṣe bẹ̀rẹ̀ sí ní lo gbogbo àkókò tí ọwọ́ bá dilẹ̀ lẹ́nu iṣẹ́ láti fi máa hun ìtàn jọ kí ó lè lo ìtàn náà fún ìdíje tí wọ́n fẹ́ ṣe fún àjọ̀dún òmìnira Nàìjíríà ní ọdún 1960. Ìwé tí wọ́n wá gbé jáde lọ́dọ̀ náà lọ́hùn-ún, ó ní ìwé tí wọ́n pe àkórí rẹ̀ ní ẹ̀dá ọmọ Oòduà ní ọdún 1960 lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí wọ́n fi ìwé yìí ṣọwọ́ fún àwọn àjọ tí wọ́n ṣe kò kárí ètò ìdíje náà, ó jẹ́ ìjọlójú àti ìwúrí pàtàkì fún Christopher Aláògùn Adeoye láti rí wípé ìwé ìtàn àròsọ tiẹ̀ tí ó pe àkórí rẹ̀ ní ẹ̀dá ọmọ Oòduà ológbégbá orókè nínú ìdíje náà ní ọdún 1960. Eléyìí wá jẹ́ kóríyá fún un. Ó wá rẹ̀ lọ́wọ́ láti wá kúkú wá máa lo gbogbo àwọn àsìkò tí ọwọ́ rẹ̀ bá dilẹ̀. Ṣé ẹ mọ̀ wípé iṣẹ́ tó wù ú tí bàbá ẹ̀ fẹ́ kó ṣe tóun gan fẹ́ láti fi lè máa ran àwọn ènìyàn lọ́wọ́, òun ni iṣẹ́ ìṣègùn tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́. Àmọ́ nǹkan tí ó wù ú tí ó fẹ́, ó ní ìgbéga èdè àti àṣà ìbílẹ̀ rẹ̀. Nítorí eléyìí, ó wá kúkú mú méjèèjì bí oríkì orílẹ̀ àwọn ọlọ́fà. Ó wá ń ṣe níbúre láàre ìkan ò gbọ́dọ̀ jù kan. Wọ́n ṣe ń ṣiṣẹ́ ìṣègùn òyìnbó gẹ́gẹ́ bí dókítà. Bẹ́ẹ̀ náà ló wá fi ara mọ́ ṣíṣe ìwádìí nípa àṣà àti ìṣe abínibí wa. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Nígbà tí ó gbé ìwé yìí jáde, ìjọba Western Region àwọn ni wọ́n ṣe agbátẹrù àtẹ̀jáde ìwé náà fún ìgbà àkọ́kọ́ kó tó wá di wípé ilé-iṣẹ́ aṣèwétà Oxford University Press wọ́n wá padà ń ṣe àtúntẹ̀ ìwé náà. Onímọ̀ ìṣègùn òyìnbó sí Christopher Aláògùn Adeoye, ó tún ti fi ìgbésẹ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí a ti tọ́ka wípé ó jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó tó mọ iṣẹ́ rẹ̀ dójú àmì. Bẹ́ẹ̀ ni kò sì tún kẹ̀rẹ̀ nínú ṣíṣe ìwádìí nípa àṣà àti ìṣe Yorùbá. Eléyìí wá jẹ́ kí púpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àṣà àti ìṣe Yorùbá kí wọ́n ó fẹ́ràn rẹ̀. Lásìkò ìgbà tó darapọ̀ mọ́ ẹgbẹ́ Yorùbá Research Association yìí, ọ̀jọ̀gbọ́n Sàbúrì bí ò bá kú ni wọ́n jẹ́ alága ẹgbẹ́ náà lásìkò náà. Iṣẹ́ rẹ̀ yìí ó wá wú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí.
àwọn èèyàn nífẹ̀ẹ́ sí púpọ̀ ó wá sọ di ẹni pàtàkì láwùjọ. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. mo kí yín ẹ̀gbọ́n mi àtàtà ọmọ ọba Adéwálé Láòyè láti ìlú Ẹdẹ. ààrẹ Òjó Philip ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀. bàbá mi àtàtà ọmọ ọba Yínká Sọ̀dà ẹ ṣeun mo dúpẹ́. èèyàn mi yìí láti ìlú Ìṣẹ́yìn Ìsáìdòdèwé olóyè pàtàkì ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó yìí. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. Christopher Láògún Adeoye gẹ́gẹ́ bí ẹni tó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn tó mọ iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ wọ́n ti jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ iṣẹ́ ìyẹn commissioner for works fún ìwọ̀ oòrùn Nàìjíríà láàrin ọdún 1967 sí ọdún 1971 lábẹ́ ìṣàkóso Major General Adébáyọ̀ ní ìgbà náà. lẹ́yìn èyí wọ́n tún ti jẹ́ sẹ́nẹ́tọ̀. Christopher Láògún Adéoyè òní sẹ́nẹ́tọ̀ àkọ́kọ́ láti ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ẹni tẹ́ ẹ bá rí kẹ́ ẹ bí. Christopher Láògún Adéoyè ni sẹ́nẹ́tọ̀ àkọ́kọ́ láti ìlú Ògbómọ̀ṣọ́. wọ́n sì wọ́n wọlé sí ilé ìgbìmọ̀ asòfin ní ọdún 1979. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ṣé ẹ mọ̀ wípé lásìkò ìgbà náà ipò sẹ́nẹ́tọ̀ ẹ̀ ṣe tọwọ́ fọ́n kálẹ̀ bíi tìsín yìí. àwọn tí wọ́n mọ̀ wípé wọ́n kájú ẹ̀ àwọn tó kájú ìlú tí ò ní jẹ́ kílù ó ya àwọn ni wọ́n yàn ní ìgbà náà. kìí ṣe wípé bó bá fowó lẹ̀ bó bá ti lówó wọlé. bàbá yìí Christopher Láògún Adéoyè àwọn ni wọ́n jẹ́ sẹ́nẹ́tọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ jáde gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan láti ìlú Ògbómọ̀ṣọ́ ní ọdún 1979. wọ́n sì tún jẹ́ bàbá àṣàlẹ̀ fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Ìbàdàn ní ìgbà náà tí a mọ̀ sí Shooting Star lásìkò yìí pé wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn nǹkan ìlọsíwájú ẹni tí ó ní ipa ní ìlú gẹ́gẹ́ bí onímọ̀ ìṣègùn òyìnbó àti olùfẹ́ ìlọsíwájú. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. lára àwọn ìwé tí bàbá yìí ti kọ ó láti rí orúkọ Yorùbá eléyìí tó jẹ mọ́ àṣà àti ìṣe Yorùbá. wọ́n ṣiṣẹ́ lórí àlọ́ àpamọ̀ náà gẹ́gẹ́ bí àwọn ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe àgbéjáde ìwé lórí àlọ́ àpamọ̀ tó jẹ́ ọ̀kan pàtàkì lára lítírésọ̀ àlòhùn Yorùbá. lẹ́yìn èyí wọ́n ṣe ìwé àṣà àti ìṣe Yorùbá mo ní eléyìí láti ṣàfihàn rẹ̀. wọ́n gbé ìwé àṣà àti ìṣe Yorùbá yìí jáde ní ọdún 1979. lẹ́yìn àṣà àti ìṣe Yorùbá yìí iléeṣẹ́ aṣèwétà Oxford University Press ló gbé ìwé náà jáde ní ìgbà náà. lẹ́yìn èyí wọ́n tún kọ ìwé lórí ìgbàgbọ́ àti ẹ̀sìn Yorùbá. ìgbàgbọ́ àti ẹ̀sìn Yorùbá wọ́n gbé ìwé eléyìí jáde ní ọdún 1985. yàtọ̀ sí èyí wọ́n tún kọ ìwé ìtàn àròsọ àkàndá ẹ̀dá. tí a bá wá kíyèsí gbogbo iṣẹ́ wọn pátápátá ó dá lórí àwọn nǹkan tó ti farasin nínú àṣà àti ìṣe Yorùbá. bí a ò bá ní parọ́ títí di òní tí ilẹ̀ mọ́ yìí bí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ tí ó kún ojú òṣùwọ̀n lórí àṣà àti ìṣe Yorùbá kò sí bó ṣe fẹ́ ṣe tí ò ní ṣàmúlò ìwé C.L. Adeoye bí mo bá parọ́ kẹ́ ẹ já mi. torí wípé bàbá yìí ṣe àwọn iṣẹ́ àṣekún bí wọ́n bá ṣe ń ṣe wọ́n máa ń ṣiṣẹ́ wọ́n á sì fa kò mú òkun iṣẹ́ wọn yọ
tí ẹ bá wo fáwọn tí mo gbé jáde lọ́sẹ̀ tó kọjá lórí ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá, ẹ rí i pé a fi àwòrán àwọn ìlà yìí hàn wá inú iṣẹ́ CL Adeoye láti rí. Bí bàbá yìí bá ṣe kọ àlàyé lọ́pọ̀ ìgbà, a tún gbìyànjú láti ya àwòrán ohun tí wọ́n ń ṣàlàyé yìí kó bàa lè rọrùn fún ẹni tí ò lóye nípa nǹkan náà rí láti mọ̀ nípa irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Àmọ́ ṣé ẹ mọ̀ wípé bí bàbá yìí bí wọ́n ṣe làmìlaka, wọ́n kó ipa ribiribi, ipa mánigbàgbé, torí bí a bá ní aka méní méjì tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣe iṣẹ́ sílẹ̀ tí à ń rí tọ́ka tí bẹ́yọ̀ bá fẹ́ ṣe iṣẹ́ tó jẹ mọ́ àṣà àti ìṣe Yorùbá ní ilẹ̀ tó mọ́ lónìí, a lè fi ọwọ́ rọ́ Christopher Láògún Adeoye sẹ́yìn. Yóò wá yà yín lẹ́nu wípé ẹni tí kì í ṣe pé ẹ̀kọ́ èdè Yorùbá ló kọ́ ní ilé ẹ̀kọ́ gíga, òun ló wá ṣe iṣẹ́ tí ó kún tó gbogbo àwọn nǹkan tí à ń rí nínú àwọn ìwé yìí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ míì tí wọ́n tún ṣe. Ó fi hàn wípé tí èèyàn bá nífẹ̀ẹ́ sí, bí èèyàn bá ń ṣiṣẹ́ míì, ọkàn rẹ̀ ó tún máa padà fà sí ní tó nífẹ̀ẹ́ sí. Lóòótọ́ ni wọ́n jẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n ti ẹ̀tún àwọn fúnra ara wọn tún dá ní ilé ìwòsàn. Ilé ìwòsàn wọn wà ní omi tó wojú ní ìgbà náà. Wọ́n porúkọ ilé ìwòsàn náà ní Adeoye Hospital ní agbègbè omi tó wojú ní Nálẹ́ndé Ìbàdàn. Ní ilé ìwòsàn wọn wà ní ìgbà náà. Wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀, ṣùgbọ́n ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí, ohun tí wọn ò fẹ́ kó bàjẹ́, wọ́n tún ń ṣiṣẹ́ lórí àgbéga rẹ̀. Bàbá yìí ń ṣiṣẹ́ takuntakun. Wọ́n jẹ́ ẹni tí ayé mọ̀ lẹ́ni pàtàkì. Àmọ́ ṣé ẹ mọ̀ wípé kò sí bí èèyàn ṣe lè mọ nǹkan ṣe tó. Gbèsè kan wà tí gbogbo ẹ̀dá jẹ tá a padà san. Owó ò lè kárí èpè kọ́, ọlá ò lè kárí kìí sọ̀rọ̀ èpè. Àmọ́ nǹkan ẹyọ kan tó kárí gbogbo ẹ̀dá, yálà ó kúrú ni àbó ogun, yálà ó sanra ni àbó tẹ́rẹ́, ò ní ikú. Ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. Onímọ̀ ìṣègùn òyìnbó Christopher Láògún Adeoye wọ́n tẹrí gbàsọ ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún 1999. Wọ́n sì wá wọ káàlẹ̀ ní oṣù kan gẹ́rẹ́gẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbẹ̀mí mì. Ìyẹn ni wípé wọ́n wọ káàlẹ̀ ní ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 1999. Ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. Ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. Báyìí ni olóyè onímọ̀ ìṣègùn òyìnbó Christopher Láògún Adeoye wọ́n ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí onímọ̀ ìṣègùn òyìnbó. Wọ́n sì tún jẹ́ akọni tí a ò lè gbàgbé wọn láíláí tí a bá sọ̀rọ̀ nípa àṣà, tí a bá sọ̀rọ̀ nípa àkọsílẹ̀ àṣà àti ìṣe Yorùbá ní àsìkò yìí. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí ọmọ bíbí inú bàbá yìí, amòfin Túndé Adeoye, tí wọ́n jẹ́ ọmọ bíbí inú bàbá Christopher Láògún Adeoye. Àwọn ni wọ́n ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ jù lórí ṣíṣe àkójọ ìtàn ìgbésí ayé bàbá yìí. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ abilékọ Mojíwádé Adéoyè Àjàyí. Àwọn gangan ni wọ́n ṣe atọ́nà bí a ṣe rí amòfin bá sọ̀rọ̀, tí wọ́n fi wá tàn mọ́lẹ̀ sí àwọn ibì kọ̀ọ̀kan tí a ti kọ́kọ́ dóríta òté nípa bàbá Christopher Láògún Adeoye. Torí tá a bá fẹ́ ní a fẹ́ sọ̀tàn nípa èèyàn níbi tí ojúlàdé yìí, ó yẹ kí a lè tọ́ka sí ọdún ní pàtó
amòfin Túndé Adeoye tí wọ́n jẹ́ ọmọ bàbá àwọn ni wọ́n ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún wa láti sọ àwọn ọdún yìí tá a fi mọ̀ nípa ọjọ́ ìbí bàbá gẹ́gẹ́ bí ọjọ́ 12 oṣù kẹta ọdún 1926 àti ọjọ́ tí wọ́n gbẹ̀mí mì gẹ́gẹ́ bí ọjọ́ 5 oṣù kẹwàá ọdún 1999 tí bàbá sì wọ́ káàlẹ̀ ní ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 1999 bákan náà. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. mò ń gbìyànjú láti pe ọ̀kan lára àwọn ọ̀rẹ́ bàbá tí wọ́n súnmọ́ bàbá Christopher Láògún Adéoyè dáadáa tí wọ́n tún lè júwe wọn kọjá àwọn eléyìí tí àwa ń sọ. bàbá ẹ kú àsìkò yìí sá o. ẹ káàsán o. ẹ káàsán sá. ẹ̀yin la rí tí mọ̀. a kú àsìkò yìí. àsìkò máa ti gbà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ jọ̀ọ́ bàbá mi ẹ bá wa dárúkọ yín fún àǹfààní àwọn èèyàn tí wọ́n ń wò wá báyìí. ní Mr. Alagbe òkúbọ̀. kò jákè dáadáa bàbá mi. orúkọ yín ni. Alagbe. Alàgbé. ẹ ṣeun bàbá mi. báwo lẹ ṣe mọ onímọ̀ ìṣègùn òyìnbó Christopher Láògún Adéoyè sí. àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún mi ẹni wọ́n tó ń ṣe pọ́lìtì tó wọ́n níbi ìpín wọn. mò ń gbọ́ yín bàbá mi mo wà pẹ̀lú yín wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún yín tí ẹ sì mọ̀ wọ́n dáadáa. wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún mi ìjà wọ́n sì tó tì mí gidi gan. yóò sì padà lẹ́yìn wọn. mo wà pẹ̀lú yín. so láti ìgbà yẹn wọ́n ti wà ń bàdàn tó àlókùn wọn sọ ìgbà tí mo ríṣẹ́ mo wá táwọ́sìn àbúrò mi fà mí lé lọ́ba ẹ̀yìn. wọ́n fà yín lé bàbá Adéoyè lọ́wọ́ ẹ ṣé bàbá mi. èyí ni ẹ máa bá ní mo sọ ọmọ yín ni o àná sì wọ́n dó gan iná wọn ò fẹ́ irọ́ rárá ẹ̀ ń bá lọ ẹ̀tọ́. wọ́n kórìíra irọ́. irọ́ wọn ò fẹ́ o tẹ́ bá parọ́ ẹ̀kíní wọn dà ìjọ ẹ̀ẹ́kejì òótọ́ ni ìdúpẹ́ fún ọlọ́mọdé ìfẹ́ sí iye àdájọ́ kò sí tọ́jọ́ mo lè ṣe táwọn ohun tíráàbù gan tí mo jí kó sí mọ̀ nǹkan wọn káàkiri wọ́n wà lé wá bọ́ wọn mi wọ́n fún ìyàwó mi wọ́n tún fún mi wọ́n tún fún mi lóúnjẹ bàbá dáadáa ni wọ́n o. bàbá dáadáa tí wọ́n sì la ipa rere. èèyàn bá parọ́ ló kù nínú olóṣèlú ní Ọ̀yọ́ ṣèṣì ńgbà yẹn ọ̀kan ni wọ́n. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ olóṣèlú pàtàkì kéèyàn ó ṣe sẹ́nétọ̀ kórúkọ rẹ̀ ó sì mọ́ bàjẹ́. tí ò fẹ́ jẹkújẹ tí wọ́n bá ń lọ wọ́n sọ tá a bá fẹ́ travel tí wọ́n bá ní aago 6 láàlọ́ o ọ̀dà o wọ́n pè kí n sọ káṣọ time tí wọ́n bá sọ time tí wọ́n bá léètì wọ́n lọ òsì gbọ́dọ̀ má lọ bá wọn. ẹ má ti pẹ́ wọ́n jálẹ̀. wọ́n jálẹ̀ wọ́n ń fọ́lò ó sì gbé mi náà lá. wọ́n mọ iye àsìkò. wọ́n ẹ̀bù mi bí iṣẹ́ tó yẹ pé kò sí ìgbà tí n bá dé ibi iṣẹ́ wọ́n bá mi bẹ̀ ni. wọ́n ti jẹ́ kó mọ yín lára wípé tá a bá ti ṣàdéhùn pé aago báyìí ni a ṣe nǹkan aago yẹn. ó ẹ̀bù mi gidi gan. gbogbo àti àwọn ọmọ bá mi lórí fíìdì ni. ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ bàbá. ọ̀dà o. ẹ ṣeun ọjọ́ tiyín náà dalẹ̀ à ń ṣàgbéyẹ̀wò wọn gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n ti ṣiṣẹ́ àṣeélẹ̀ tí wíwá yìí ń dé bá lórí àṣà àti ìṣe Yorùbá. èèyàn bá kúrò lókù. ṣé ẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó tó bá ṣẹlòmíì ni wọ́n á fẹ́ kọ̀yìn sí àwọn nǹkan tó jẹ́ nǹkan abínibí wa. gbogbo ẹ̀ ní pátápátá ni wọ́n kọ́ ni ẹ bá gbọ́ orí wọn ẹ̀dọ́mọdún àti wọn kọ́ ọ̀sẹ̀ tó lọ́mọ tún kà wò ẹ bá ń ta bòrí báyìí orí yóò sì pé bò lẹ ṣe ro eléyìí ó jẹ́ pé àwọn nǹkan jọ̀ǹjọ̀ǹjọ̀ǹ láti ṣe analyse. wọ́n tún yọjú ẹ̀ síta lórí púpọ̀ nínú wa ò bá má mọ̀ tí kì í bá ṣe àwọn àkọsílẹ̀ tí àwọn ti ṣe ní ìgbà náà. àwòrán yẹn gbogbo Ọ̀yọ́ lọ́ra ń gbà yẹn nínú Ọ̀yọ́ ṣe wọ́n rà á torí
bàbá báyìí straight line ní tiwọn. bọ́lá gígan bí ọ̀bá jẹ́ ńgbà yẹn kì í gbádùn kọ́ lọ́nkọ́rọ́ kẹ́ náà. ẹ̀gbọ́n mi láògùn bó o dín wọ́n dẹ̀ lọ ban wọ́n dẹ̀ ṣàlàyé wọ́n ṣe wò ọ̀gá ni bàbá o. àmín ẹ ṣeun bàbá mi ọjọ́ tí yín náà da lẹ́sà o. àmín o. adúpẹ́ pé ẹ fi àyè gbà wá ẹ rò wípé kò pẹ́ púpọ̀ tí mo kàn sí yín ẹ ṣeun púpọ̀ mo mọ yìí bí pé ẹ ò pè wá lọ́mọ kékeré láti bá wa dá sí ètò yìí. ẹ ṣe gidi gan nígbà mo ti gbọ́ ẹ láwọn ni títà fẹ́ lọ ní ọjà aago 5 o. ẹ ṣé bàbá mi. bẹ́ẹ̀ ni èmi ṣẹ̀ṣẹ̀ ní kí n máa sọ fún àwọn èèyàn wa gan pé mo fẹ́ pe alàgbàlagbé tí wọ́n jẹ́ àbúrò bàbá o mo wá rí i pé ojú ẹsẹ̀ tí mo pè dọ́ọ̀lẹ̀ yìí náà ti gbé olóyè kí n kúkú wò pé ká kúkú máa ó túmọ̀ sí wípé ẹ fi wá sọ́kàn ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá ṣì wà síbẹ̀. ọwà. ẹ ṣe ọlọ́run máa nífẹ̀ẹ́ tẹ̀yìn náà nǹkan tí yín náà ò ní bàjẹ́. mi ò ẹ̀sìn bá ní tí túndé náà tọ́jọ́ mọ́ wọn ó ń sojú sí bàbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. lọ́ọ̀yà kan lòun kó jẹ́ pé wọn ọ̀rẹ́ bàbá rẹ̀ gbogbo wa ní ń súnmọ́ gbogbo àwọn tájọ́ ṣe. bẹ́ẹ̀ni barista túndé àwọn gan ẹ mọ̀ pé pàṣẹ wọn ni wọ́n fi padà rí nọ́mbà tiyín náà báyìí. àwọn gangan ni mo fẹ́ pè tẹ́lẹ̀ àwọn náà wá sọ fún mi wípé ẹ̀yin tún súnmọ́ wọn ju àwọn lọ pé torí àwọn gbọ́njú mọ́ ẹ̀yin àti bàbá ni. dáadáa. ọ̀nà ṣe wá ní ká ṣe ní ẹnu àgbà lóbi tí í gbó pé kó kúkú jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbà lẹ máa kàn sí wa lórí ètò. ẹ ní pé ńgbà tẹ pèmí mo ní almost 50 years or 20 years láti jọ rìn. ìta ni wọ́n rí kọjá rù. ọlẹ́jọ́ ọmọ mo jẹ́ sí ohun mímu ọmọ. bó láti ilé pé gbogbo àwọn tá a jọ rìn bàbá ẹnìkan kan ẹni ọjọ́ fàánù wa wọn máa bí léèrè lọ bí iṣẹ́ o ìfẹ́ kí wọ́n fọ́n pé o ìfẹ́ kí wọ́n pé kíní kan bàbá àti ìdíjọ kíní kan ọ̀yà ìṣòwò bẹ̀ ni bàbá ọlọ́run bá ní kò fẹ́ jí kúrò lójú wọn ògùn ọpẹ́ fún. àmín àmín adùn bá rí màmúòṣì ni wọ́n. ọlọ́run ilé ìdùnnú rẹ̀ gbọ́ wọ́n tún fa lówó. ẹ mọ̀ wípé torí pé wọ́n ní ipa gidi lára yín náà ló jẹ́ kẹ́ ẹ lè gbé pè mí lọ́wọ́ kan mi ìkúkú sọ fún yín ti tẹ́lẹ̀ bí ìṣe bí wákàtí kan sẹ́yìn ni mo ṣẹ̀ṣẹ̀ pè yín tí mo fi tó yín létí nípa ètò yìí tó bá ṣe wípé ẹ kà wọ́n sí pàtàkì ẹ sọ fún mi pé ńgbà tí mi ì sọ fún yín tẹ́lẹ̀ tẹ́ ẹ bá sì sọ fún mi pé ẹ múra lẹ̀ mi ì sọ fún yín tẹ́lẹ̀ kò sọ́lọ́pàá tí màá fi mú yín bàbá mi. bàbá tó wá dá ṣùgbọ́n ẹ wo ọlá àti bàbá tá à ń sọ̀rọ̀ nípa wọn mọ́ mi lára. àná gangan tí mo dé lónìí ẹni ẹ̀ ń fà. àwọn náà jẹ́ kẹ́ ẹ débi tẹ́ ẹ dé lónìí. inú ilé mi gangan mo ti ń sọ̀rọ̀. ilé ọ̀hún wa máa tù yín lára ilé yín ò ní gbóná mọ́ yín lágbára ọlọ́run. àmì ẹ̀yin náà kọ bẹ́ẹ̀ tí ì kọ́ bẹ́ẹ̀. àmín ọlọ́run àmín. ẹ ṣeun púpọ̀ bàbá mi. ẹ̀ẹ́dì táyà láyé àtàlà fi àwọn. àmín. ẹ ṣeun púpọ̀ bàbá mi o ọjọ́ yín á túbọ̀ dálẹ̀ ilé ẹbí ò ní dàrú ilé yín ò ní dàrú o. àmín o. omi ẹbí á máa tòrò ní láṣẹ Ìdùmarè. àmín o. ó dàbọ̀ sà. ó dàbọ̀. Yes sà. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọ̀kan lára àwọn àbúrò bàbá tí ó tún súnmọ́ bàbá Christopher Láògùn Adeoye pẹ́kípẹ́kí ṣé ẹ mọ̀ wípé ẹni tí ó bá parọ́ òní ó sọ wípé ẹlẹ́rìí òun kàtàǹgòrà ló wà yàtọ̀ sí wípé a ṣe àgbéyẹ̀wò àwọn iṣẹ́ bàbá yìí a tún wo ìgbésí ayé tiẹ̀ gan wípé ṣé àwọn báwọn olówó míì wà tó ṣe wípé eré kó jápọ̀ nìkan ni ó dáa fún nínú ẹbí òní ò mọ̀ sá òní ò wà mọ́ ní yóò kàn mọ́ fáwọn yòókù ní tọ́rọ́ yóò mọ́ fún wọn kọ́bọ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí alàgbàlagbé tí wọ́n fẹnu ara wọn sọ tí a gbọ́ pé ojú òpó òun ò ṣe dáadáa ṣùgbọ́n mo lérò wípé ẹ gbọ́ wọn díẹ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ tí a gbọ́ wọ́n ṣàlàyé wípé ẹni tí máa kọ́ ni bá a ṣe pẹja ni bàbá Christopher Láògùn Adéoyè kì í ṣe ẹni tí ṣé ẹ mọ̀ wípé kápẹ́ wọ́n máa fi tọ́wọ́ kọ́bọ̀ lé àwọn bàbá yìí lọ́wọ́ ní ìgbà náà ni láti ọdún 1999 tí àwọn ti padà rebi àgbáre
gbogbo àwọn tó súnmọ́ wọn ní ìgbà náà ni ò bá ti di ìdàkudà. Ṣùgbọ́n torí wípé àwọn ní ipa, wọ́n ń fi ọ̀nà àti ìlàlẹ́ àwọn yòókù lọ́wọ́. Ó làwọn yòókù náà, ìgbà tí àwọn náà sì tọ ọ̀nà náà tí wọ́n ń là, ó ní wọn ò ṣe lè gbàgbé wọn. Torí bàbá ó lọ́yẹ́ kí n tún sọ níṣẹ́jú wọn kó mọ́ dàbí ẹni pé èèyàn ń dánu. Ó kù díẹ̀, aago 3 kù ìṣẹ́jú 5 ni mo ṣẹ̀ṣẹ̀ rí òǹkà ìpè bàbá yìí tí mo ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn pé a ṣètò láago 3. Mo sì fẹ́ tí mo fọkàn sí ni pé wọ́n sọ pé àwọn ò ráàyè, ṣùgbọ́n torí àṣeélẹ̀ bàbá tá à ń sọ̀rọ̀ nípa tiẹ̀ gan, ó jẹ́ kí wọ́n fi àyè lẹ̀. Wọ́n láwọn lóde táwọn fẹ́, àwọn ní ibi tí àwọn fẹ́ lọ, ṣùgbọ́n torí pé mo dárúkọ bàbá Christopher Láògùn Adeoye làwọn ṣe sọ fáwọn yòókù pé kí wọ́n ó dúró ná, torí àwọn fẹ́ kọ́kọ́ jẹ́ pé ẹni tó ti nípa rere láyé àwọn kó tó lọ. Ó fi hàn wípé gbogbo nǹkan tí èèyàn bá ṣe láyé kò gbé síbi tá a bá ti pín màmí kẹ́yìn. Bẹ́ẹ̀yàn bá mí àmì kẹ́yìn tí ó bá sì ní ipa gidi láyé, pé iṣẹ́ rẹ̀ á máa fọhùn lẹ́yìn rẹ̀. Ìwà tó wù sáwọn èèyàn, ipa tó ní ní ilé ayé wọn, wọ́n sì máa tọ́ka sí i, wọ́n sì máa padà fi hùwà sí ọ tó bá yá. Ẹ̀rí kan lélẹ́yìí ó ṣojú gbogbo wa, kì í ṣe pà ń sọ bí ìtàn. Ibi tí a ó ti káàdì ètò ẹgẹ́ wò ó, bóyá lè rí èèyàn méjì tó lè láǹfààní, bóyá lè rí èèyàn méjì tí wọ́n lè láǹfààní láti pè wọlé láti mẹ́nuba eléyìí tí wọ́n bá kà nínú ìwé bàbá tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, èyí onímọ̀ ìṣègùn òyìnbó Christopher Láògùn Adeoye. Nọ́mbà tí ẹ lè pè sí ni 081 5303 9148 081 5303 9148 081 5303 9148. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Mo fẹ́ fi àyè gba èèyàn kan tàbí èèyàn méjì láti sọ nípa ìwé bàbá CL Adeoye, èyí tí wọ́n bá ti kà kí wọ́n sọ kókó méjì láti inú ìwé náà. Onítọ̀hún á jẹ ẹ̀bùn káàdì oní-200 lágbára Elédùmarè. Ìyẹn fún ẹni tó sọ geere, kò ń ṣe ẹni tí á pè tí á ṣẹ̀ṣẹ̀ wá máa sáré wọnú ìwé lásìkò tó bá pé o. Nọ́mbà tí ẹ lè pè sí ni 081 5303 9148 081 5303 9148. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní àríṣe láríkà, àríkà sì làwọn àgbà pè ní baba ìrègùn. Ohun tí onímọ̀ ìṣègùn òyìnbó Christopher Láògùn Adeoye, ohun tí àwọn ṣe, ipa tí wọ́n kó, òun làwa ń tọ́ka sí lónìí. Kí ni ayé á sọ nípa tiẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe máa ń béèrè lọ́wọ́ wa ní gbogbo ìgbà tí a bá ti ń sọ̀rọ̀ nípa àwọn akọni, pé à ń tọ́ka sáwọn ẹni lónìí gẹ́gẹ́ bí akọni torí iṣẹ́ tí wọ́n ti ṣe, ipa tí wọ́n ti kó láwùjọ. Irú iṣẹ́ wo lẹ̀yin ń ṣe, irú ipa wo lẹ̀yin fúnra yín ń kó láwùjọ? Kí láyé á sọ nípa yín nígbà tẹ́ ẹ bá mímí ìkẹyìn? Ọ̀rọ̀ rèé, ẹ jẹ́ kí ó mọ̀ jà bí ìta ń rí dí inú omi ló kan àyà gbogbo wa. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Àsìkò wa ti lọ, ẹ jẹ́ kí a máa dágbére fúnra wa lórí ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀ lónìí. Ìpàdé wa tún di
ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Olódùmarè lórí àkọ́tún ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀. Ẹ má gbàgbé o pé lẹ́nu iṣẹ́ tí ẹnìkọ̀ọ̀kan wá yàn láàyò níbi gbogbo tí a lè wà, ẹ jẹ́ ká gbìyànjú láti ní ipa, torí ohun tí a bá ṣe lónìí òun láyé àpìtàn rẹ̀. Ẹ̀gbọ́n mi àtàtà ọmọọba Adésọwọ́ Adémọ́lá, mo ti rọ́wọ́ yín, ẹ ṣeun púpọ̀, ẹ kú ìfẹ́ wa, ẹ kú ìdarapọ̀ mọ́ wa lórí ètò fún tòní. Gbogbo èyí tí ẹ ti wà pẹ̀lú wa lórí ètò yìí láti ìbẹ̀rẹ̀, ẹ̀gbọ́n mi ọ̀gá mi àtàtà, torí akọ iṣẹ́ làwọn náà bá mi ṣe nílùú Ògbómọ̀ṣọ́ nígbà tí à ń gbìyànjú láti mọ̀ nípa agboolé bàbá Christopher Láògún Adeoye títí di ọ̀sán yìí ni ẹ̀gbọ́n mi Adérẹ̀mí Àkànmú Ògìdán èdè, àwọn tún ṣiṣẹ́ débi pé wọ́n tún padà wọ́n tún lọ sójú orí ibi tí wọ́n ti bàbá òun sí láti lè fi ìdí òkodoro ọ̀rọ̀ múlẹ̀ nípa ìtọ̀gbésí ayé bàbá yìí, kó tó wá di pé ó wá jẹ́ wípé ẹ̀gbọ́n ń ṣiṣẹ́ lọ l'Ógbómọ̀ṣọ́, èmi fúnra ara mi ẹlẹ́rù náà mo ń kí ọfẹ ní ibí yìí, kó tó di pé èmi náà wá láǹfààní láti kàn sí ọmọ wọn amòfin Túndé Adéoyè tí wọ́n padà ràn mí lọ́wọ́. Alàgbà Adérẹ̀mí Àkànmú, ẹ ṣé mo dúpẹ́. Alàgbà Ráfíù Ọláwálé Akeem, mo dúpẹ́ o. Ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mi àtàtà Michael Adéníyì, ẹ ṣeun mo dúpẹ́, ikú yàjóyàjó òní yà wá láṣẹ Ìdùmarè. Bàbá mi yìí tí kò ayé òní kó aṣọ iyeye ní ìgbà kọ̀ọ̀kan. Bàbá mi àràbà Ifáyẹmí ẹlẹ́bùúbọn àràbà gbogbo ìlú Òṣogbo, ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi. Alàgbà Akin Akíníyì, ẹ ṣeun mo mọyì yín o. Ọmọọba Adéwálé Láòyè, ẹ ṣeun púpọ̀. Ààrẹ Òjó Philip, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí. Ọmọọba Yínká Sàndà ti ìlú Ọ̀yọ́, ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi àtàtà. Alàgbà Olóyè Saheed Òdèrè láti ìlú Ìṣẹ́yìn, ẹ ṣeun, aṣọ yìí ò ní ya ní ìgbà kọ̀ọ̀kan. Ifágbémisọ́lá Jí Àkànní Fálolú, ẹ ṣeun mo dúpẹ́, mo mọyì yín o. Ọmọọba Adésọwọ́ Adémọ́lá, ẹ ṣeun mo dúpẹ́ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Mo ṣe àmì fún àdúrà tí ẹ̀gbọ́n mi ọ̀gá mi yìí Adérẹ̀mí Àkànmú Ògìdán èdè ṣe, ojú òní ti ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Elédùmarè. Ǹjẹ́ ibi tí a máa rí mọ lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ fún tòní lélẹ́yìí. Èmi ọmọlẹ́mi ò ní bá wọn lọ ìlọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá lu ẹ̀yìn náà ni màá tún bá pàdé tó bá tún di ní ọjọ́ mi ọjọ́ ire láṣẹ Elédùmarè. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi, alákàsù èdè yín rèé.